Ǹjẹ́ a tún kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Àrólé Bàbá 1010 TV pé a tún kú dédé àsìkò yìí nílé lóyún àjò lókè o lẹ́yìn òdì lágbára lọ́wọ́ Elédùmarè. Àbúrò ò ní ṣẹlẹ̀ lọ́dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa. Gbogbo yòówù káburú sì ti máa ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire. Elédùmarè yóò bá bu omi ìtura sí gbogbo àyè náà. Èyí tá a mú wá sí ojú móhùnmáwòrán yín fún ti àsìkò yìí òun náà ní ìlú Ìgbàjà, níbi tí ìròyìn burúkú náà tó ti jẹyọ jáde mọ́júmọ́ èní, pẹ̀lú bí ìròyìn náà ṣe ń tẹ̀ wá lọ́wọ́ wípé ẹni tó jẹ́ jagun tó sì tún jẹ́ ààrẹ ògbóni fún gbogbo ilẹ̀ Kwara tó jẹ́ ọmọ káàárọ̀ oòjíire, ó ní àwọn Fúlàní wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣekú pa báyìí. Lálẹ́ àná tí ń ṣe ọjọ́ 29 inú oṣù tá a wà yìí, ó ní ìròyìn náà ni ó jáde wípé àwọn Fúlàní ajínigbé náà ni wọ́n jẹ́ ẹni tó jẹ́ jagun ilẹ̀ Ìgbàjà náà ni wọ́n jí gbé. Ṣùgbọ́n gbà tílẹ̀ ó fi mọ́ lẹ́ni níṣe ni ìròyìn burúkú náà ti kálẹ̀ kákò wípé wọ́n ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti dẹ́mi arákùnrin akọni ọkùnrin náà, ìyẹn jagun fún gbogbo ilẹ̀ Ìgbàjà àti àwọn ìlú tó wà lágbègbè rẹ̀, wọ́n ti dẹ́mi rẹ̀ légbodò. Léyìí tó sì já sí wípé gbogbo ọmọ káàárọ̀ oòjíire tó wà ní ilẹ̀ Ìgbàjà ọ̀lẹ́ ń wò ní ààfin elése ti Ìgbàjà náà, nínú èyí tí wọ́n ti ń fi ẹ̀hónú wọn hàn lórí ìkọlù àwọn Fúlàní pé àwọn ò fẹ́ Fúlàní kankan mọ́ nílẹ̀ bàbá wa. Ẹ̀yin náà fún ojú lóúnjẹ kẹ́ ẹ gbọ́ bí nǹkan ṣe ń lọ báyìí. Ó ti ṣẹlẹ̀ o, ó ti ṣẹlẹ̀ o, a ti pa Jagun, a ti pa Kírógun o, a ti pa Jagun, a ti pa Kírógun, Bòròró ti pa o. Gbogbo àwọn èèyàn ti jáde lọ́tún, wọ́n ti jáde lọ́sì, wọn láà fẹ́ Bòròró mọ́. Bá a bá rí Bòròró kan nínú ìlú, wàhálà ni. Ó la fi wá sí Pálásì Elése báyìí, àti wá Pálásì Elése, ẹ ti rí gbogbo ìlú, àtọmọ kékeré àtàgbàlagbà, gbogbo wa ti jáde tán. A sọ pé a fẹ́ Bòròró mọ́, a fẹ́ rí Bòròró kankan lórí ilẹ̀ Ìgbàjà. Kí lẹ sọ, sẹ́rọ̀ ni mo pa ni, aláàfẹ́ Bòròró mọ́, a fẹ́ Bòròró mọ́, Pálásì la wà báyìí, a fẹ́ Bòròró kankan lórí ilẹ̀ wa mọ́. A ti pa Jagun o, olórí ẹ̀ṣọ́ gbogbo lẹ̀fẹ́ lódùn wọ́n ti pa o, Jagun gbogbo ilẹ̀ Ìgbàjà wọ́n ti pa o, ààrẹ ògbóni gbogbo Kwara State wọ́n ti pa o, wọ́n ti pa o. Ṣé ẹ̀mí àwọn aráàlú wá dé báyìí? Ṣé ẹ̀mí àwọn aráàlú wá dé báyìí? Àwọn àgbàlagbà ń pariwo. Wọ́n ti rán Jagun tẹ́dẹ́ tòrutòru. Wọ́n ti pa Jagun o, Jagun náà pa. We are tired. You know this. Bòròró mọ́. Fẹ́ Bòròró mọ́. Fẹ́ Bòròró mọ́ o. Ẹ̀sọ́ ta ló gbé rí Pálásì? Níbo láti gbé yàn rí? Ta ló gbé rí? Ó ti sọ everybody o. Ó sú wa o. For this Ìgbàjà, I no want Bòròró again. I no want Bòròró. Láìfù. Bòròró ti lé wa lóko. Bòròró lé wa lóko, àṣàgbò olóko àdáko mọ́. Bòròró ti wá wọlú ìlú, wọ́n ti wá pa Jagun, wọ́n pa Kírógun, wọ́n pa Jagun mọ́lú, wọ́n ti pa o, wọ́n ti pa Jagun. Ẹ wá ní ká ní sùúrù, ní sùúrù o, a fẹ́ rí Bòròró kankan mọ́. Tó bá ṣe pé ilẹ̀ Yorùbá náà ń pè bí lóòótọ́, ilẹ̀ gómìnà náà ń pè bí lóòótọ́, a fẹ́ rí Bòròró mọ́, a fẹ́ rí Bòròró mọ́. Wọ́n fi àgbàdo tí wọ́n fi kọ́ bá wa ní.
kọ́mọ́dà kankan máa àsìkò díẹ̀ ló kú o. àfẹ́kọ̀ olówó bọ́bá jẹ́ ní ọba ní kẹ́lí sẹ́lẹ̀ àmọ́ tó fẹ́ẹ́ àmọ́ tó lè jẹ́ ìyọ̀bá lé. nígbà tó pa sójà ní baba ńlá nápa sójà lọ́nà baba ńlá àmọ̀kẹ́ tó ṣe amẹ́yẹ sójà tó lọ bẹ̀. àwọn bá ṣe destroy wọn o. amẹ́yẹ amọ̀tàǹkì tó kó lọ bẹ̀ amẹ́yẹ oríṣiríṣi amúrì tó kó lọ síbẹ̀ inú gbàjà báyìí àṣẹ́fù nú gbàjà ẹni tó ń dáàbò bò wá ẹni tó ń dáàbò bò wá nú gbàjà á ti pa báyìí ẹni tó ń fọkàn lé nú gbàjà pé tó bá ti ṣẹlẹ̀ ó náà là ń rí wọ́n ti pa. wọ́n pa mí ọyọ̀ kan baba ńlá ìwádúrà àwọn tó kó lọ bẹ̀. ẹ fún wa bára ti sójà a nídìí sójà. nǹkan ti ṣẹlẹ̀ mẹ́wàá ti ṣẹlẹ̀ báyìí. àfẹ́kẹ́ńbẹ́ ní mọ́nú ìdájà àtàgbègbè rẹ̀. èmi ò mọ̀ bóyá rọ́ ni bóyá òótọ́ ni wọ́n ní torí ìsákọ́lẹ̀ ni òjá ká fẹ́ lé àwọn bòròró kú o àwọn kan nítorí ìsákọ́lẹ̀ ni èmi ò mọ̀ bóyá rọ́ ni àbó òótọ́ ni àmọ́ àti sákọ́lẹ̀ lẹ ẹ máa kó la àfẹ́ mọ́ o àwọn ọ̀dọ́ ti bínú wọn làwọn ò fẹ́ mọ́ àwọn àgbàlagbà ti wà ń bí àwọn ìyá àgbàlagbà wà ń bí ọlá àfẹ́ bòròró àfẹ́ rí bòròró gbogbo tó ń tà fún wa náà wọ́n. ẹni ọkọ o àbọ̀ bí wọ́n lè dúró pẹ̀lú ẹsẹ̀ wọn níjà o Zaria. ẹ mú bàrà rẹ bó jẹ mọ́ ẹ mú bàbá yìí ẹ jẹ́ ká ojú gbogbo wa ẹni tó wà jẹ́ ẹni wọn kọ́ ẹ jẹ́ kábíyèsí ti jáde o ẹ súnmọ́ bẹ́ẹ̀ náà ẹ súnmọ́ ọjọ́ wa ṣe mú ẹ lọ àfẹ́fẹ́ ológun. ọ̀gá mo ló ti fẹ́ pa á sábà wá o. Ìyẹn tún lè jẹ́ kí á lẹ́. Odo. Agbẹ̀san o. Jẹ́ ká gbọ́ ọ̀gá tí bàbá fẹ́ sọ ní àgbà. àwọn agbẹ̀san. Anybody sọ̀rọ̀ ni o. Ẹja gbọ́rọ̀. Ó gbóná gan. Aago sùn. Láì bàbá. Ọkàn ogun àbálẹ̀ báyìí o. Ọjọ́ ẹ̀ka fẹ́ẹ́ bọ̀ dílẹ̀. Ẹ dákun torí Ọlọ́run ẹ ṣe sùúrù. Ẹ dákun torí Ọlọ́run ẹ ṣe sùúrù. Pèsè nìyí ikú jagun èrò. Gbogbo wa ló kàn. Gbogbo ìfẹ́lẹ́sìn ló kàn. Gbogbo rẹ́kọ̀ọ́dù ló kàn. Gbogbo òsì ló kàn. Gbogbo Kwara ló kàn. Nítorí pé ó gbé wo ogun ó gbé wọ̀. Ṣùgbọ́n náà tí a ṣe é gbogbo nǹkan pátá ló pèsè èèyàn náà. Jagun dá a léèyàn. Gbogbo wa sì gbọ́kànlé. Ọkùnrin gbọ́kànlé jagun, obìnrin gbọ́kànlé jagun, ọmọdé gbọ́kànlé, àgbàlagbà gbọ́kànlé jagun. Ní ìṣe
èwo la fẹ́ ṣe. ẹni sùúrù àbọ̀rọ̀ sẹ́nìkan lẹ́nu ní gbogbo àwọn olè sọ̀rọ̀. Ní gbogbo ọ̀nà mi gbèsè ẹ má jẹ́ ká ṣe ìlàsí òkè ọdẹ. ẹni sùúrù. Ló wá gbà òkè ọdẹ. ẹ̀gbọ́n kan tó ń sọ ẹ̀gbọ́n kan tó ń sọ ṣebí ká lẹ ojútùú lẹ bá wà náà. Ẹ dákun, à ń bẹ̀rẹ̀ wa ní èmi náà ló ń bẹ̀rẹ̀ mi. Èmi náà ní dèmí náà. Ẹ má ṣe ti ẹnìyẹn bẹ̀ ọjọ́ ń bẹ̀. Ṣé àmọ̀ bí ìyẹn ṣe lóògùn ẹ̀jẹ̀ òní? Ebi inú ọjà náà bá bá jẹ fún wa. Wọ́n pàkánú ọ̀nà àgbẹ̀rẹ̀ lókè ọdẹ. Àárọ̀ òkè ọdẹ á gbogbo ilé ìyàwó àti òjì ká máa jó. Nígbà tó tán ló tó ṣẹlẹ̀ ní pé bá má ṣe bẹ́ẹ̀. Ìyàtọ̀ sílẹ̀ yìí ẹni ó bá ṣe nínú ìgbàjẹ́ mọ̀ ló yẹ ká ṣe àmọ́ bẹ́ẹ̀ bá tún ṣe wàhálà ọdún méjì ní èdè àti ọdún méjì ní èdè àti ẹbí ilé ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run àti ìgbésẹ̀ ẹ̀sìn mi ẹ jẹ́ ká sọ̀rọ̀ náà. Torí adúlọ̀ ní tó sọ̀rọ̀ kí lè pariwo fún wa. Gbogbo èyí tẹ́ ń sọ̀rọ̀ yìí sí dẹ́sẹ̀ bí kìíní kò sẹ́ni tí ó dúró nínú iná ní. We are now agreed on full and equal in Bayasi. Àti pé gbogbo ìjọba wọ́n sì mọ̀ ẹ̀dá gbogbo Jẹ́ kéèyàn wa náà sọ̀rọ̀ pé ó ti yé àbọ̀. Ayé ọ̀tọ̀ nìyẹn. Ayé ọ̀tọ̀ nìyẹn. Gbogbo ọ̀rí bá kan náà gbọ́ gbogbo àbáwọn táwa sí pátì yìí irọ́ ni o. Irọ́ ni ẹni kó lè mọ ìlú wàhálà. Kò sóòdì àfọ̀. Wọ́n ní wà ní yóò ní ayé ọ̀rọ̀ wà. Ayé ń ta fẹ́. Ayé ń ta fẹ́ ọ̀tọ̀ ní bá ṣe jòkó ẹ̀. Èyí ṣe ariwo máa bá ọ̀rọ̀ Thank you.
àfẹ́ rí wọn nù ìlú mọ́ à ń sọ̀fọ̀ jagun lọ́wọ́ àfẹ́ rí bòròró nù gbàjà ẹ sọ fún wọn kán gbélé ṣẹ́bẹ̀ yín olórí fún wọn àfẹ́ rí wọn nínú ìlú ìtọ́lẹ̀ mú kí ọ̀rọ̀ rọ̀ àfẹ́ rí wọn nù ìlú títí tàbí sọ̀fọ̀ tán àfẹ́ rí wọn mọ́ òní nìkan mọ jagun o jagun bí mọ ń jẹjọ òní nìkan mọ rẹ̀ àfẹ́ rí bòròró kankan nù ìlú títí tàbí sọ̀fọ̀ tán. Bòròró ti lé wa nú gbó wọn láwọn ò fẹ́ wa ká dáko ń búlọ̀ mọ́ àwọn àgbẹ̀ ti kó wọn dáko ń bẹ̀ mọ́ a ti wá pajagun báyìí àwa náà fẹ́ rí bòròró nù ìlú títí tàbí sọ̀fọ̀ tán àfẹ́ rí bòròró kankan. Apajagun kẹ́lẹ́ bá máa rí wa pa lọ́yọ̀ kọ̀ọ̀kan wọ́n pọ̀ lórí ogun wa kẹ́lẹ́ bá máa rí wa pa lọ́yọ̀ kọ̀ọ̀kan òun náà fi pajagun. wọ́n ti pajagun yóò mọ̀ wọlé tọ̀ wá ní báyìí. wọ́n pajagun kẹ́lẹ́ bá máa rí wa mú lọ́yọ̀ kọ̀ọ̀kan á ti wọ́ pé táwọn bá ti pajagun àwọn lè máa ráwa tó kù mú. èmi àgbọ̀ kò mọ̀ ọjọ́ kò mọ̀ èmi láti àwọn òṣìṣẹ́ náà kò sí mọ́tò balẹ̀ fún wa ní ìlú mọ́. ṣé ẹ̀rọ tẹ̀lé gbogbo ilẹ̀ ń jókòó lé sáwọn àjòkó lé yìí àwọn òjòkó lé náà. ìdí náà ti ṣiṣẹ́ súnmọ́ ju inú ìgbẹ́ tí kò máa wà á lẹ́yìn kankan ni. ó tọ̀rọ̀ ni. àwọn olórí wa ló ń pè àwọn tájú wọ́n pa àwọn tó lùdù wa wá àwọn náà ń pè lọ́yọ̀ kankan àwọn àfọwọ́lé wọn lé jùká. Pàdé. ọmọ lójú kúrò ní o. ó ti dúró. wọ́n ti pa àwọn olórí wa wọ́n ti bá wọn sọ̀rọ̀ ẹ̀dẹ̀wẹ́lẹ̀ 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 sí pálásì ẹ̀dẹ̀wẹ́lẹ̀ ẹ̀dẹ̀wẹ́lẹ̀ sí pálásì ẹ̀dẹ̀wẹ́lẹ̀ sí pálásì ẹ̀dẹ̀wẹ́lẹ̀ sí pálásì ẹ̀dẹ̀wẹ́lẹ̀ 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 sí pálásì ẹ̀dẹ̀wẹ́lẹ̀ sí pálásì. ẹ̀dẹ̀wẹ́lẹ̀ sí pálásì olódò ni ẹ̀dẹ̀wẹ́lẹ̀ ni ẹ̀dẹ̀wẹ́lẹ̀ ni. lẹ́yìn atótónu sí gbogbo ọ̀dọ́ àtàwọn àgbàlagbà tí wọ́n ti fi hàn láàfin elése ìtàn sọ fún wa ní pé kẹ́kálùkù máa lọlé rẹ̀ wọ́n ní ká máa lọlé rọwọ́rọsẹ̀ wọ́n láwọn wá nǹkan ṣe sí i ìtàn dẹ̀ sọ lọ́jọ́ kìíní àná tí wọ́n pa Mèkúdí lára àwọn akíkanjú jagunjagun wa tó ń gbà wálẹ̀ ìtàn sọ lọ́jọ́ kìíní àná ni pé ká lọ sọ́fọ̀ kan balẹ̀ àwọn ṣègbésẹ̀ sí i ìgbà tán pa bọ̀dá àbú nítorí sọ fún wa náà ni pé ká ṣe sùúrù níjọ́ yẹn lọ́hùn aláwọn wà nǹkan ṣe sí wọ́n tún ti wá pajagun báyìí wọ́n tún ní àmọ́ lọlé báwọn wà nǹkan ṣe sí ẹgbà wá o ẹ̀yọ́ ọmọ ìgbàjà tẹ̀ wá ń lé lókè lẹ́yìn òdi o. àwọn sọ́dọ̀ wọn àwọn màálù tó kó síbẹ̀ ni òjá lẹ́nu ọ̀rọ̀ àti gbàkúgbà tó ń gbà lọ́wọ́ wọn àwọn olórí ìlú Ìgbàjà nu Ọlọ́run o ìkànnù wọn tó bá ti kí wọn gbé yẹn bọ̀rọ̀ yìí lọ́rọ̀ ọlọ́run wá ní jẹ́ kó pẹ́pọ̀ níjọ́jú yóò jẹ́ kó jájí ara àwọn olóyè kan gbé tó fi mọ̀ sí ọ̀rọ̀ lùgbà. àwọn èèyàn ń bínú
àwọn èèyàn ń bínú wọn para lọ́wọ́ báyìí wọ́n lè sọnù wọn ní ká ṣe sùúrù nígbà tán pa bọ̀dá àbú wọn ní ká ṣe sùúrù ìgbà tán pa ìkan nínú àwọn jagunjagun náà à ń pè ní Mèkúdí ìgbà tán pa náà nígbà sọ náà ni pé ká ṣe sùúrù pé kò sí wàhálà wọ́n ní kò sí wàhálà pé ká lọ fọkàn balẹ̀ wọ́n ti wá pa jagun yìí lórí ẹ̀ sọ gbogbo ilẹ̀ fẹ́ lódùn pátápátá tó ṣe pé tó bá ti ṣẹlẹ̀ gbogbo tó bá ti ṣẹlẹ̀ jagun náà máa ń rí gbé lọ́bẹ̀ tó náà máa kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ wọ́n ti pa jagun báyìí jagun yìí ó ní ààrẹ ògbóni gbogbo Kwara State wọ́n ti pa báyìí wọ́n tún ní ká mọ̀ lọlé ká ní sùúrù wọ́n ní ká lọ ṣe sùúrù ni o ẹ ti rí nítorí sọ fún wa nu wọ́n ní ká mọ̀ lọlé kí kálukú mọ̀ lọlé rẹ̀ rọ̀wọ́rọ̀sẹ̀ àwọn èèyàn ti ń lọlé o.